ṣé òun hùwà rẹ̀, ṣé òun hùwà dáadáa, ṣé gbogbo nǹkan tí Ọlọ́run ọba fẹ́, ṣé gbogbo ẹ̀ ló ń tẹ̀lé? Ǹjẹ́ o jìnnà sí nǹkan tọ́lọ́run ọba kọ̀? Ìwọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam tó ń wò mí, tí o bá ń tọrọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run ọba, tí o bá rí wípé Ọlọ́run ò tí ì ṣe fún ẹ, tẹra mọ́ àdúà. Istigifar ní kó jẹ́ kó pọ̀ jù, nítorí wípé ẹ̀ṣẹ̀ ó máa ń dènà gbígbàdúà. Tá a bá rí láàrin ọkọ àti ìyàwó tó já sí pé wọ́n fẹ́ra wọn sílé, tí ìkànnú wọn tí wọ́n bá níkùn sínú tàbí àárín wọn ò tò, ó dá mi lójú pé lásìkò ìgbà tí wọ́n bá ń ṣe àdúà, irú àdúà bẹ́ẹ̀ Ọlọ́run ò ní tètè gbà, nítorí wípé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ká máa dira wa sínú. Lára àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ìyàwó míì máa wà nílé ọkọ á ní báwo ni ọ̀rọ̀ ìgbésí ayé òun ṣe rí báyìí, òun tajàtajà, owó tó ń ṣe owó ò dúró lọ́wọ́ òun. Irú obìnrin bẹ́ẹ̀ tí ò bá dúró déédé lọ́dọ̀ ọkọ ẹ̀, irú nǹkan báyìí lè fa ìdíwọ́ fún. Bẹ́ẹ̀ náà ni ọkọ tó já sí wípé kò dúró déédé lọ́dọ̀ ìyàwó ẹ̀, ìmọ̀ni ẹ̀ kò dá síyàwó ẹ̀, ìgbàgbọ́ ẹ̀ kò ràn mọ́ fífẹ́yàwó pé bóyá ojú ayé ló ń ṣe. Irú nǹkan báyìí ó lè fa ìdíwọ́ fún ìwọ ọkọ. Nítorí téèyàn bá fẹ́ dáwọ́lé nǹkan kan tó bá ti di wípé pé bóyá àníyàn wa ò dá síra wa, a ti níkùn sínú síra wa, ó lè fa nǹkan tó já sí pé ó lè fa ìdíwọ́ tí ò ní jẹ́ kí nǹkan yẹn tètè tẹ̀ wá lọ́wọ́. Nítorí náà mo rọ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ jẹ́ ká lọ níwà dáadáa. Gbogbo ìwà tá à ń wù tó já sí pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, ẹ jẹ́ ká lọ gbé jù sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó wà nínú àwọn ọmọ ìyá wa nínú Islam tó jẹ́ pé tí wọ́n bá ní ìṣòro ráńpẹ́ kan, wọ́n á torí ẹ̀ wọ́n á lọ ẹ̀sìn kejì pé bóyá bùkátà wọn lè bíyá ń bẹ̀. Síbẹ̀síbẹ̀ náà bákan náà sì ni fún wọn. Mo fẹ́ kí ìwọ ọmọ ìyá mi mọ̀ lẹ́ni wípé tó o bá torí pé oníṣòro kan tó lọ sí ọ̀dọ̀ aláàfáà, àbó lọ sọ́dọ̀ aláwo, àbó lọ sọ́dọ̀ wòlíì, tí mọ́ni ò bá dúró déédé, tí gbàgbọ́ ẹ̀ tí ò bá ràn mọ́ nǹkan tó bá fún ẹ kò lè ṣiṣẹ́. Tí mọ́ni ò bá dúró déédé tàbí tó ń hùwà ẹ̀ṣẹ̀, o ò lè rí ìyípadà síṣòro tó bá ń ṣe ẹ́, àfi kó gbé ìwà burúkú tó ń hù kó gbé jù sílẹ̀, kó o sì nígbàgbọ́ wípé nǹkan tí mo fẹ́ ṣe yìí ó máa bọ́ sí insha Allah, Ọlọ́run á sì gbà bẹ́ẹ̀. Nítorí kò sí nǹkan tí Ọlọ́run bá fẹ́ fi ìjìyà wa ṣe bí kò ṣe pé ká ronú pìwàdà. Gbogbo iṣẹ́ burúkú tá a bá ń ṣe ká gbé jù sílẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.